tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú kó ṣeé ṣe fún wa láti farahàn lórí ètò ìrírí mi fún ti àsìkò yìí. Orúkọ mi náà ni Esther Olúwamáyọ̀wá aya Abéjídé. Ìpinnu ló ṣe pàtàkì nínú ohun gbogbo tí èèyàn bá fẹ́ ṣe. Téèyàn bá ti fi ìpinnu sí i, téèyàn sì fi Ọlọ́run ṣáájú, gbogbo ẹ̀ ló rọrùn. Ẹni tó bá pè mí lóníṣòwò kò parọ́, ẹni tó bá pè mí lóníròyìn kò parọ́, ẹni tó pè mí ní olùkọ́ kò parọ́, ṣùgbọ́n iṣẹ́ tí mo yàn láàyò jùlọ òun náà ni iṣẹ́ olùkọ́. Ohun tá a bá pè ní ìrírí kì í ṣe wọ́n ní wọ́n sọ pé, kì í ṣe mo gbọ́ níbì kan, bí kò ṣe ohun tó ṣẹlẹ̀ sí ènìyàn tólúwa rẹ̀ fúnra rẹ̀ là kọjá, tó lè sọ pé ní ìgbà báyìí, ní àkókò báyìí, mo ní irú ìrírí báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o, àwọn gangan lè jìkà tí ò jẹ́ kẹ́wù ó yẹ̀ lọ́rùn mi, ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ wọn. Ìbà Ọlọ́run, ìbà ènìyàn, ìbà ọmọdé, ìbà àgbàlagbà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú tó ń wò wá, a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní di èyí tí ẹ̀ ń náwó lé lórí o, bákan náà etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. A tún ti dé lórí ètò wa lónìí, ètò kan tá a pè ní ìrírí mi. Àwọn màmá wa náà ni a tó gbé wa lónìí. Òdú ni wọn kì í ṣàìmọ̀ fún olóko. Ká tó mọ ọbẹ̀ kọ́ ní ìdárúkọ wọn, àwọn àgbà ní pé ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta. Ǹjẹ́ màmá wa akíyẹ káàbọ̀ sí orí ètò wa? Ẹ ṣeun olóòtú. A gbàdúrà wípé àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Àmín. Nítorí àrínilóde àbéèrè, ẹ dákun àwọn ọmọ Nàìjíríà wọ́n fẹ́ láti mọ ta ni àwọn fẹ́ gbóhùn rẹ̀ lónìí mà. Tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú kó ṣeé ṣe fún wa láti farahàn lórí ètò ìrírí mi fún ti àsìkò yìí. Orúkọ mi náà ni Esther Olúwamáyọ̀wá aya Abéjídé. Mọ̀mọ́ wa náà ni ẹ ti gbọ́ orúkọ wọn o. Àwọn tí wọ́n gbọ́ káàkiri Abéjídé, àwọn náà ni a lórí ọ̀fẹ́ láti bá ṣe ní ìtàkùrọ̀sọ lónìí. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìran Yorùbá kì í ṣe ọ̀lẹ. Ẹ dákun, iṣẹ́ wo ni ẹ yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ yín? Ìbéèrè tó jinlẹ̀ ni ìbéèrè tí olóòtú àti atọ́kùn ètò yìí béèrè. Àwọn tó mọ̀ mí dáadáa mọ̀ wípé iṣẹ́ olùkọ́ ni iṣẹ́ tí mo ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣùgbọ́n bí mo ti ń ṣiṣẹ́ olùkọ́ náà ni mo tún ní àwọn àyàbá. Ẹni tó bá pè mí lóníṣòwò kò parọ́, ẹni tó bá pè mí lóníròyìn kò parọ́, ẹni tó pè mí ní olùkọ́ kò parọ́, ṣùgbọ́n iṣẹ́ tí mo yàn láàyò jùlọ òun náà ni iṣẹ́ olùkọ́. Ẹ ṣé, àdúpẹ́ láti gbọ́ ohun tí màmá wa sọ. Wọ́n ní ọ̀nà kan ò wọ́jà, ó ní fáfún tíṣà tí ń kọ̀ pẹ́, wọ́n bí wọ́n ní kí ló dé, ó ní kọ̀ọ̀kọ̀ náà ni. Màmá wa sọ pé oníṣòwò làwọn, tá a bá gbà lóníṣòwò a ò lọ jù, tá a bá gbà wọ́n ní oníròyìn a ò tí ì sì wí àwí ìyanu. Bákan náà tá a bá sì sọ pé olùkọ́ láàrin àwọn ọ̀nà náà sì ni a wà, ṣùgbọ́n iṣẹ́ olùkọ́ ni iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ká tó tẹ̀síwájú, báwo ni ó ṣe rọrùn láti kó àwọn iṣẹ́ yìí pọ̀ tí àwọn ọmọ ìgbé sọ̀tún sòsì mọ́ bàbí kan jẹ́? Ǹjẹ́ ó rọrùn gẹ́gẹ́ bí oníròyìn, gẹ́gẹ́ bí oníṣòwò, gẹ́gẹ́ bí olùkọ́? Ẹ ṣé púpọ̀. Inú mi dùn fún àwọn ìbéèrè tí ẹ̀ ń bi mí. Ìpinnu ló ṣe pàtàkì nínú ohun gbogbo tí èèyàn bá fẹ́ ṣe. Téèyàn bá ti fi ìpinnu sí i, téèyàn sì fi Ọlọ́run ṣáájú, gbogbo ẹ̀ ló rọrùn. Lọ́pọ̀ ìgbà tí mo bá jáde nílé láàárọ̀, ó di ẹ̀yìn aago 10 tàbí jù bẹ́ẹ̀ lọ kí n tó wọlé. 10 alẹ́? Bẹ́ẹ̀ ni mo sọ. Torí wípé màá ṣiṣẹ́ olùkọ́ di aago 2 lọ́sàn-án. Lẹ́yìn tí mo bá parí lẹ́nu iṣẹ́ olùkọ́, èyí tá a tún máa ń pè ní lẹ́sìnì tá à ń ṣe lẹ́yìn tí ilé ẹ̀kọ́ bá ti kó gbálé láago 2, màá ṣe yẹn. Màá wá lọ tún kàròyìn. NTA ni mo ti ń kàròyìn nígbà yẹn. Ìròyìn Yorùbá sì di aago 10:15. National news máa wáyé láàrin aago 9 sí aago 10:15. Aago 10:15 sí aago 10 lèmi ó fi ka ìròyìn Yorùbá. Àkókò tó wá yọ ọ́ lẹ̀ láàrin ẹ̀
náà ni mo fi ń ṣòwò. Ìyẹn ni pé ọjọ́ tí mi ò bá lọ síbi ìròyìn mo ní àwọn ọjà pẹ́pẹ̀pẹ́ tí mò ń tà. Lẹ́yìn yẹn ọjọ́ tí mo bá ń lọ síbi ìròyìn pàápàá tí mo bá dé lálẹ́ màá ti ṣe kùnú, màá ti ṣe zóbò tí màá gbé lọ sí ojúkò ibi tá a ti ń tajà nílé ẹ̀kọ́ wa. A ti gbàyàn síbẹ̀ tó ń bá wa tà á. Mò ń ṣe pọpọ́, kò sí tán fi fúláwà dá tí mi ò mọ̀ ọ́ dá. So gbogbo ẹ̀ náà ni mo máa ń ṣe pọ̀ mọ́ra wọn nígbà náà pé kó ṣáà lè jọra wọn. Èló là ń gbà 4,440 naira lọ́dún ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tí mo gbaṣẹ́ bẹ́ẹ̀. Ẹgbẹ̀rún mẹ́rin àti ọ̀rìnlénírínwó àti lóṣù àbí lọ́dún lódidi ọdún. Òun ni mo fi ń gbọ́ bùkátà ńgbà náà. Ẹrù sì pọ̀, mo láwọn àbúrò. Mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o, àwọn gangan lè jìkà tí ò jẹ́ kẹ́wù ó yẹ̀ lọ́rùn mi. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ wọn. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwọn àkópọ̀ wọ̀nyí ó rọ̀ mí lọ́rùn láì bá ọmọlúàbí jẹ́ láti gbé àwọn bùkátà tí ó wà níwájú mi. Láì bá ọmọlúàbí jẹ́, ẹ jẹ́ ká kíyèsí, láì bá ọmọlúàbí jẹ́ ó jẹ́ kókó èdè kan nínú èyí tí ibi tí wọ́n parí sí yẹn. Àmọ́ tí a bá wò àwọn iṣẹ́ tí ẹ dárúkọ yìí, ṣé Ọlọ́run náà fún yín ní ẹ̀bùn rẹ̀ ni àbí ẹ fààyè sílẹ̀ kọ́ ẹ sọ pé kò sí àrà tí wọ́n fi fúláwà dá tí ẹ fẹ́ mọ́ lè tẹ́yìn náà báyìí mọ́ lè fi dá? Ṣé orí ọ̀fẹ́ ni tí ẹ̀bùn ni àbí ẹ fààyè sílẹ̀ kọ́? Ẹ jẹ́ kí n sọ wípé orí ọ̀fẹ́ Ọlọ́run ó kún ìwọ̀nba ìmọ̀ díẹ̀ tí mo ní. Ìgbà táwa wà ní ilé ẹ̀kọ́ girama kì í ṣe wípé o bọ́ sí art class, o bọ́ sí science class torí náà ò ní mọ̀ nǹkan kan nípa àwọn area tó kù, àwọn agbègbè tó kù. Nígbà yẹn tá a bá ti dé form 3 gbogbo subject pátá la máa ṣe. Àwa ò ka SS1 SS2 3 báyìí. Form 3 dá JSS3 nísìnyí. Lè pè ní JSS3 tọ́lọ́dún 5 làwa ń lò ńgbà yẹn. Form 5 làwa máa ń kàwé dé tá a fi máa ń ṣe WAEC. So tá a bá ti dé form 1 form 2 a máa ṣe àwọn iṣẹ́ integrated science, social studies nǹkan kan. Ṣùgbọ́n tá a bá ti wá dé form 3 gbogbo iṣẹ́ pátápátá àti science àti commercial àti art gbogbo ẹ̀ la máa ṣe papọ̀. So ìwọ̀nba ìrírí tí mo ní nínú home economics tí mo ṣe nígbà tí mo wà ní form 3, àwọn olùkọ́ wa nígbà yẹn sì rèé wọ́n fi tọkàn tara ṣiṣẹ́. Àfọmọ tí ò bá fẹ́ kọ́ṣẹ́ òun ló kù nígbà yẹn. So ìwọ̀nba ìrírí tí mo ní yẹn mo wá ń gbìyànjú, mo wá ń mọ̀ ọ́ le. Bíbélì sọ pé a ti fi ìpìlẹ̀ náà lélẹ̀ kí kálukú ó kíyèsí ohun tó mọ̀ ọ́ le bó sì ṣe mọ̀ ọ́ le. Ìpìlẹ̀ táwọn olùkọ́ mi fún mi nígbà yẹn òun náà ni mò ń mọ̀ lé lábẹ́ oore ọ̀fẹ́ mo sì ń rí i ṣe. Ẹ ṣé àdúpẹ́. Ẹ dákun mo tó fẹ́ fi lórí iṣẹ́ ọwọ́ yìí náà ni. Nígbà gẹ́gẹ́ bí ẹ ti sọ ẹ rí oore ọ̀fẹ́ yìí gbà látàrí ẹ̀kọ́ tí ẹ kọ́ nílé ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni. Irú iṣẹ́ yẹn tí ẹ dárúkọ home economics ṣé kò sí mọ́ ní àwọn ilé ẹ̀kọ́ girama wa lóde òní ni àbí ó wà wọn kọ́ bí ara sí i? Ẹ ṣé olóòtú, ó wà ṣùgbọ́n tó wà níbẹ̀ ni wípé ṣé ẹ mọ̀ pé bí mo ṣe sọ gbogbo wa pátápátá tó bá jẹ́ bí ayé òde òní kò yẹ kí n lẹ́tọ̀ọ́ sí home economics. Ṣùgbọ́n nígbà yẹn ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo wa. Nǹkan tí mò ń sọ ni wípé àwọn ọmọ art class nìkan ló dàbí ẹni pé wọ́n ń ṣe lóde òní. Àwọn sáyẹ̀nsì kọ̀ọ̀kan náà máa ń ṣe ṣùgbọ́n nígbà yẹn gbogbo akẹ́kọ̀ọ́ tipátipá tó bá ti dé form 3 gbogbo ẹ̀ka ẹ̀kọ́ pátá ló gbọ́dọ̀ tọ́wò, ló gbọ́dọ̀ ní ìmọ̀ bó ti wù kó kéré mọ́ nínú ẹ̀ka ẹ̀kọ́ kọ̀ọ̀kan. So ìyẹn ló ràn mí lọ́wọ́ láti lè ṣiṣẹ́ lórí ẹ̀ nígbà tí mo dàgbà. Àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àwa ọ̀dọ́ tí àwọn òwà lónìí pé mo kàwé, mo jẹ́ dókítà, mo jẹ́ lọ́yà, kò dí ọ lọ́wọ́ pé kó o má ní ìmọ̀ nípa iṣẹ́ ọwọ́ pàápàá àwa tí a bá jẹ́ obìnrin. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu màmá wa, ẹ ṣé àdúpẹ́ fún ibi tí ẹ gbé wa lọ. Gẹ́gẹ́ bí olùkọ́ tí ó jẹ́ pé òun ni iṣẹ́ tí ẹ mú ní ọ̀kúnkúndùn jù, ẹ ti ṣe iṣẹ́ olùkọ́ yìí nísìnyí ó tó ọdún mélòó mà?
ó ti lé ní 30 ọdún, ó ti ń lọ sí bí 40 ọdún torí mo ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ olùkọ́. òye ó túmọ̀ sí pé ẹ ti yẹ kankan. lágbára Ọlọ́run. àdúpẹ́ ní ọwọ́ Olódùmarè. Olúwa ṣeun. ní gbogbo ìgbà tí ẹ wá wà ní ẹnu iṣẹ́, kí ni àwọn ohun tí ẹ lè rántí àbí tọ́ka bí ìrírí yín gẹ́gẹ́ bí olùkọ́, àbí ṣé iṣẹ́ olùkọ́ ṣé ó rọrùn bẹ́ẹ̀ náà, kò sí àdójúkọ kankan níbẹ̀ ni mà? tó ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí pé ohun tá a bá pè ní ìrírí kì í ṣe wọ́n ní wọ́n sọ pé, kì í ṣe mo gbọ́ níbì kan, bí kò ṣe ohun tó ṣẹlẹ̀ sí ènìyàn tólúwa rẹ̀ fúnra rẹ̀ là kọjá, tó lè sọ pé ní ìgbà báyìí ní àkókò báyìí mo ní irú ìrírí báyìí. ìrírí kì í ṣe pé mo rò pé ó dàbí pé, kì í ṣe pé wọ́n sọ pé ohun tó ṣẹlẹ̀ sí èèyàn gangan òun náà ni a pè ní ìrírí. ìrírí tá a sì ń sọ yìí náà ó pín sí oríṣiríṣi gẹ́gẹ́ bẹ́yìn náà ti sọ. ìrírí wà nílé ọkọ fáwa obìnrin, àìmọye ìdojúkọ tó jẹ́ wípé bí ò bá sí tọmọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò tiẹ̀ ní jókòó. ọ̀pọ̀lọpọ̀ ìrírí lẹ́yìn ọkùnrin náà ti rí, bóyá nílé àná ọmọ tí ò tó yín tó ti rí yín fín, tó ti sọ̀rọ̀ àbùkù sí yín. Yorùbá sì lóró lànà. orò sí lànà, ṣùgbọ́n ẹ̀fọ́rí tì í. ìrírí ó tún lè wà lẹ́nu iṣẹ́ tá a yàn láàyò. ìrírí a máa wà ládùúgbò téèyàn ń gbé. ìrírí àdúgbò ó tún yàtọ̀ gédégédé síta bá ń sọ nípa ẹnu iṣẹ́. tó ohun tá a pè ní ìrírí tí mo ní lẹ́nu iṣẹ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo yan iṣẹ́ olùkọ́ láàyò, bó tilẹ̀ jẹ́ pé kí n fìyẹn sí i kò wù mí ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ẹ jẹ́ àgbà yìí, ẹ jẹ́ àfisọ́wọ́, bàbá wa fi ṣu síná bá ń finú wọ́bẹ̀ á padà rí mi. òun lè fi ṣe ní bẹ̀rẹ̀ nígbà náà. BA Hons Linguistics and Yorùbá ni mo ṣe ní 1st degree. eléyìí wá fún mi ní àǹfààní láti kọ́ èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́. BA pọ́nbélé òun ni sàtífíkẹ́ẹ̀tì mi. ìgbà tá a wá wò títí pé ṣé iṣẹ́ mi ò yọ báyìí, ojú tá a fi ń wo kinní ó mọ̀ dàbí kó yàtọ̀ sí ọwọ́ tó ń nà, mo ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe PGDE postgraduate. ẹ̀ṣẹ̀ wa mú lọ́kùnkúndùn, ẹ̀ṣẹ̀ wa gba kámú, àwa di olùkọ́ ní tòótọ́. àwa di olùkọ́ ní tòótọ́. èmi náà wá lè fi gbogbo ẹnu sọ wípé olùkọ́ ni mí. postgraduate diploma in education òun ni mo lọ ṣe nígbà yẹn. gẹ́gẹ́ bí ìrírí lẹ́nu iṣẹ́, ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ pọ̀ lọ́rùn mi nígbà náà. a rí wípé béèyàn bá ń kọ́ èdè Gẹ̀ẹ́sì nìkan ó tó ṣẹ́, béèyàn bá ń kọ́ Yorùbá nìkan ó tó ṣẹ́, ṣùgbọ́n lábẹ́ orí ọ̀fẹ́ méjèèjì ni mo papọ̀. ilé ẹ̀kọ́ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́, Òkèyá High School, kò sí olùkọ́ Yorùbá kankan níbẹ̀ nígbà náà. nílùú wo nìyẹn wà mà? Òkèyá High School, Òkèyá. Òkèyá náà ní ìlú yẹn ní ìpínlẹ̀ Kwara wa yìí náà ni. nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ò fi bẹ́ẹ̀ rọrùn, ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run à ń tì í, à ń yí, Ọlọ́run sì ń gbà fún wa. ìgbà tí iṣẹ́ wa gbé mi kúrò níbẹ̀ yẹn, mo tún ṣiṣẹ́ láwọn ibòmíì, ṣùgbọ́n ibi tí mo ti lo àkókò tó pọ̀ jù, tí mo ti lè sọ pé mo ti ní ìrírí tó pọ̀ jù, òun náà ni C&S College, Cherubim and Seraphim College Ìlọrin. ibẹ̀ ni mo ti lo àkókò tó pọ̀ nínú àkókò tí mo fi ṣiṣẹ́. iṣẹ́ gbé mi kúrò ńbẹ̀, àwọn èèyàn tún tẹsẹ̀ bọ́ pé ò gbọ́dọ̀ lọ, ò gbọ́dọ̀ ṣe kinní, wọ́n tún dá mi padà síbẹ̀. nítorí náà ìrírí mi tí màá sọ ó dá lórí ìgbà àti àkókò tí mo lò ní ilé ẹ̀kọ́ C&S College Ìlọrin. lẹ́nu iṣẹ́ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ tí mo dárúkọ yìí, ọ̀gá mi Ọlọ́run kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, bàbá David Akíntọ́lá, àwọn ni principal àkọ́kọ́ tí mo bá ṣiṣẹ́ nígbà tí mo wọ ilé ẹ̀kọ́ yẹn. bàbá jẹ́ ẹni tó fẹ́ràn iṣẹ́ àṣekára, wọ́n sì fi kọ́ àwa tá a ṣiṣẹ́ ní abẹ́ wọn. ìrírí iṣẹ́ àṣekára yìí ó ràn wá lọ́wọ́, ó ràn èmi lọ́wọ́, kí n má sọ pé ó ràn wá lọ́wọ́, ó ràn mí lọ́wọ́ láti lè dojúkọ iṣẹ́ bó ti wù kó ga bí òkè tó, àmọ́ mú wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni. gbà tó bá sì yá, Ọlọ́run ó sì mú kí òkè yẹn kó di pẹ̀tẹ́lẹ̀. ọ̀kan nínú àwọn ìrírí tí mo ní níbẹ̀ tí mi ò lè gbàgbé, òun náà ni wípé ipò tá a bá wà ká má rò pé mo ti tó tán.
torí wípé àwọn ọmọ wọ̀nyí wọ́n ó dàgbà wọ́n sì bá wa ibi tí ọ̀gá wà lọ̀gá ó wà tọmọṣẹ́ ó bá ọ̀gá sì rèé kò ní dọlọ́run. Ọ̀gá ò ní dọlọ́run. kò ní dọlọ́run. Ọ̀kan nínú àwọn ìrírí mi à ń ṣe inter-house sports lọ́dún náà lọ́hùn ọjọ́ ti ṣe díẹ̀ mi ìrántí ọdún àwọn ọmọ GSS máa ń ya lu school wa ṣe wọ́n pé boys only ní GSS mixed school ní C&S college wọ́n wá ya lu ilé ẹ̀kọ́ wa wọ́n ṣàdá wàhálà kalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jà so àwa pè wọ́n mọ́ tá a bá fẹ́ ṣe inter-house sports ọdún yìí tá àwa pè wọ́n wàhálà wa dé wọ́n la lọ pé àwọn school tó jìnnà àpè àwọn ìyẹn ó ṣàfà èyí lẹ́ ṣètò yín fún ara yín. tó bá wùyàn lèèyàn ń pè aṣámọ̀pọ̀ ọmọdé náà ló ń ṣe wọ́n ṣùgbọ́n ìrírí tí mo ní ni wípé ilé ibi tá à ń gbé torí inú ọgbà là ń gbé staff quarters là ń gbé ń gbà yẹn wọ́n wá láàárọ̀ wọ́n láwọn ń bọ̀ nírọ̀lẹ́ wọ́n padà wá nírọ̀lẹ́ ó tún di ìrọ̀lẹ́ tán wá yẹn wọ́n láwọn ń bọ̀ lóru a ní láti kó ẹrù wa ìwọ̀nba àtàkóṣà tí. kí ni wọ́n wá sí. wọ́n wá jà náà ni wọ́n wá jà ní a ní láti àyín ọmọ kálukú fàwa bí forí ara ẹ̀ pamọ́ sí wọ́n padà wá o wọ́n padà wá. ẹ sì fi tó àwọn agbófinró létí ọjọ́ náà. àwọn agbófinró ń dá sí i wọ́n ń dá sí i ṣùgbọ́n àwọn ọmọ yẹn burú àwọn ọlọ́pàá wá wọ́n wá ṣọ́ inú ọgbà yẹn mọ́jú ṣùgbọ́n ọkàn tèmi ò gbé o ṣẹ́rọ̀ ò dáa a lọ wábi sùn ni ó jẹ́ ọ̀kan nínú àwọn ìrírí tí mi ò lè gbàgbé lẹ́nu iṣẹ́ olùkọ́ pé àwọn ọmọ ìwọ̀n wọ́n bá níwọ̀n ní wá lóru tán bá wá ń kọ́ tán bá ń kọ̀ tán gbé petrol dání ń kọ́ kí la mọ̀ tí wọ́n lè túwò ó kó ìpayà bá mi àti ọ̀pọ̀ àwọn tá a jọ wà ń bẹ̀ ńgbà náà bábá lórí ọ̀fẹ́ àti wo ètò yìí àwọn náà wọ́n mọ̀ jẹ́rìí sí pé bó ṣe rí náà nìyẹn ó jẹ́ ìrírí kan tí mi ò lè gbàgbé lẹ́nu iṣẹ́ olùkọ́. Ìrírí mìíràn tí mo fi sọ wípé ibi tá a bá wà ìwọ̀nba èyí tá a bá lè ṣe ká ṣe ọmọkùnrin kan wà tí mo bá pàdé lọ́pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ìgbà tí mo ti kúrò ní ilé ẹ̀kọ́ yẹn ó wá ní mi ìmọ̀ ọmọ mo ní mi ìmọ̀ ẹ mọ̀ ó ní ọjọ́ kan òun ò gbóúnjẹ wá sí skul èmi ṣáà ń pè òun pé kí ló ṣẹlẹ̀ pé kí ló dé òun ò fẹ́ sọ̀rọ̀ gbà tí mo ṣáà ti ọwọ́ bọ̀ òun lẹ́nu tí òun wá padà wá sọ̀rọ̀ pé ìwọ̀nba bíi tí mo lágbára mọ́ pé mo ṣe ìtọ́jú òun mo ní mi ì tí ẹ̀ mọ̀ ẹ́ mọ́ mi ì tí ẹ̀ rántí mọ́. ẹ pàdé rẹ̀ nígboro. bẹ́ẹ̀ ni ìgboro ni mo ti pàdé ẹ̀ ṣe mọ̀ pé àwọn ọmọdé ṣẹ̀ṣẹ̀ ń dàgbà ni àwa ti dàgbà débì kan. fèsì yìí sì wà bákan náà. ó sì wà bọ̀t òun ti dàgbà òkè ni mo ti ń wojú ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ó ti ga jù mí lọ gan ló wá ń sọ wípé ìgbà yẹn nǹkan rọrùn fáwọn nínú ìdílé àwọn ó rọrùn gan pé mo wá sọ wípé tóun bá ti dé skul ó mọ wá kò sì sígbà tóun dé tí mi ò náwó sí òun ó yà mí lẹ́nu pé tọ̀ èmi kàn ṣe tèmi pé débi sáàmọ́ pọmọ yìí ìjọ tí mo gẹ́gẹ́ bí abiyamọ. ó jẹ́ nǹkan tó wú mi lórí nígbà tí mo wá padà rí i pé Ọlọ́run ti ran òun náà lọ́wọ́ òun náà ti lè dá jẹun òun náà ti ní ìdílé òun náà tó bá ṣe pé burúkú ni mo ṣe sí lọ́jọ́ sí ló ṣe rí mi náà ní ọ̀la ìyá burúkú yìí ẹ pẹ̀lẹ́ àwa tẹ́ bèrè ìṣòro wa lọ́jọ́ sí tó ṣe pé yẹ̀yẹ́ lẹ̀ ń fi wá ṣe àwa náà rèé ṣùgbọ́n lábẹ́ oore ọ̀fẹ́ lábẹ́ àánú Ọlọ́run mi ò bọmọ jẹ́ láàrin yẹn ó jẹ́ ọ̀kan nínú àwọn ìrírí mi. Àdúpẹ́ ẹ̀gbọ́n tí mọ̀mọ́ wa sọ kò sí ohun tí ènìyàn bá ṣe láyé yìí láyé ìjọ wo Ọlọ́run jọ ní ta fúrá wàràwàrà ní tì sí ń tà gẹ́gẹ́ bí olùkọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ ká mọ̀ wípé ipò tí a bá wà ó wu Ọlọ́run ni ó fi wá sí ibẹ̀. Àdúpẹ́ lónìí mọ̀mọ́ pé ẹ̀rọ rántí inú yín ń dùn ní Èdùmàrè kò sì ní bà yín nínú jẹ́ ohun gbogbo tó ń bá tẹ́ ẹ̀ rí tí inú yín fi ń dùn ìṣù ní mọbẹ lágbára Ọlọ́run. Nígbà tẹ́ wà lẹ́nu iṣẹ́ mà ohun tó dájú pé iṣẹ́ olùkọ́ kù sí dá sí èyí ò ní àwọn akẹgbẹ́ ẹni tó ń kọ́ Yorùbá ẹni tó ń kọ́ social story ẹni tó kọ́ àwọn iṣẹ́ míì ẹ láwọn akẹgbẹ́ tẹ́ jọ ṣiṣẹ́ nígbà náà kí ni ẹ lè rí sọ nípa àwọn akẹgbẹ́ nígbà náà ǹjẹ́ gbogbo wọn náà ni ẹ lè sọ wípé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín dáadáa bí ǹjẹ́ ó ní ìkankan nínú wọn tó yẹ pé ẹni tí ẹ retí lọ́dọ̀ rẹ̀ kọ́ ni ẹ bá bóyá ṣẹlẹ̀ lọ́jọ́ kan nígbà tẹ́ wà ní ẹnu iṣẹ́.
a máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. A máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kì í tiẹ̀ ṣe kan, kì í ṣe méjì. Ṣé mọ̀, gẹ́gẹ́ bí mo ṣe sọ, bọ́lọ́run ṣe dá mi, ìwọ̀nba bí tí mo bá lè ṣe. Mi ò lágbára à ń ṣiṣẹ́ gìrìgìrì, ṣùgbọ́n ìwọ̀nba tí mo bá lè ṣe màá ṣe. Àwọn iṣẹ́ tán kó fún mi nígbà yẹn pọ̀, gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé pé mò ń kọ́ ẹ̀ka méjèèjì, ẹ̀kọ́ Gẹ̀ẹ́sì àti Yorùbá. Síbẹ̀síbẹ̀ èmi náà ni PTA secretary. Mo ń ṣe PTA secretary ńgbà yẹn, akọ̀wé ẹgbẹ́ òbí àtolùkọ́, Blue House Mistress mo ń ṣe ńgbà yẹn. A tún dá club kan kalẹ̀ tá pè ní Press Club, torí pé mò ń kàròyìn, èmi ni mo wà ní ẹ̀ka yẹn náà. Bákan náà ni mo tún ń gba, ó pẹ́ kan tó fìyẹn kún, but mo ń ṣe gbogbo ẹ̀kọ́ náà. Wọ́n ní kí n máa gba owó ilé ẹ̀kọ́ lọ́wọ́ àwọn ọmọ. Iṣẹ́ yìí pọ̀, síbẹ̀síbẹ̀ Ọlọ́run ràn mí lọ́wọ́ láti máa ṣe, ṣùgbọ́n lábẹ́ pé à ń fàdúrà tì, à ń fàdúrà gbé, Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ láti ṣàṣeyọrí. Mi ò lè gbàgbé àwọn tá a jọ fọwọ́sowọ́pọ̀ láti ṣiṣẹ́ gidigidi, tọ́lọ́run dẹ̀ mú ká ṣàṣeyọrí. Bóyá ẹrúkọ kan àbí méjì lára wọn. Màmá Awótúndé. Màmá Awótúndé, sáwọn náà sì fẹ̀yìntì àbáwọn náà wà lẹ́nu iṣẹ́. Wọ́n jù mí lọ lọ́jọ́ orí, wọ́n sì ṣáájú mi wọṣẹ́, wọ́n fẹ̀yìntì ṣáájú mi. Màmá Awótúndé, àwọn náà gbọ́ lónìí. Màmá Felicia Monísọ́lá Awótúndé, ìyá ni màmá yẹn, ìyá gidigidi. Ìgbà tẹ́mi àti ọ̀gá mi gan tá a fẹ́ ní àtẹnupẹnu nígbà tó di wípé ọ̀gá, iṣẹ́ tá fún mi náà ni mò ń ṣe, tẹ́sì tún wá sọ pé mi ò ṣe léyìí, mi nípínra mi sí méjì. Ọ̀gá bínú, èmi náà bínú, ìyá yẹn ló pẹ̀tù sí nígbà yẹn, mi lè gbàgbé wọn láéláé. Mrs. Ayọ̀rìndé, olùkọ́ Yorùbá làwọn náà, wọ́n dáńtọ́ lẹ́nu iṣẹ́ à ń kọ́ Yorùbá. Àwọn náà wọ́n gbìyànjú nínú àjọṣepọ̀ iṣẹ́ tá a ṣe. Ara àwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀ tí mi lè gbàgbé láéláé, àwọn náà ni ìyẹn. Ẹ ṣé, àdúpẹ́. Nígbà tí àwọn ọmọ wa ti ṣàlàyé nípa ìrírí wọn lẹ́nu iṣẹ́, mo rò pé gbogbo wa náà ni a ti gbọ́ ohun tí wọ́n sọ. Gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀, tó jẹ́ pé ká fi iṣu síná ká máa fi inú wọ̀bẹ lẹ́bi iṣẹ́ olùkọ́ ṣe, ṣùgbọ́n nígbẹ̀yìn Ọlọ́run sọ pé ibi tí ẹ gbà lọ náà nù. Lónìí láàbọ̀ tó dájú ni wípé ọ̀pọ̀ òbí kì í fẹ́ kọ́ ọmọ kó ti ṣe olùkọ́. Kí n bẹ̀rẹ̀ pẹ̀lú pé ǹjẹ́ ẹ̀yin náà, ǹjẹ́ ẹ lè fọwọ́ àbí ṣé ẹ lè gbọ́ ọmọ ẹ̀kan náà àwọn ọmọ yín nímọ̀ràn pé iṣẹ́ olùkọ́ ni kó lọ sí? Tó bá pé bẹ́ẹ̀ bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́, kí ni ohun tí ẹ rò pé ó fà á tí àwa òbí òde òní tí wọn kì í fi fẹ́ kọ́ ọmọ wọn kó ṣiṣẹ́ olùkọ́? Amúkùn ẹrù rẹ wọ́, ó ní ìbéèrè tẹ́ ẹ béèrè yìí, ó lókè lẹ́wọ̀, ó lẹ́wọ̀ sàlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí, torí wípé bí mo ṣe ní òkè lẹ́wọ̀ ẹ̀ wọlẹ̀, oríṣiríṣi nǹkan ló fà á tí iṣẹ́ olùkọ́ fi di nǹkan táwọn èèyàn ń sá fún. Ẹ dákun bá dárúkọ díẹ̀ níbẹ̀. Tẹ́ bá wo àwọn ilé ẹ̀kọ́ aládàáni lóde òní, bí tíṣà kan bá ti ń kúrò níbí ni ó mọ̀ bọ́ síbí. Ó fẹ́ mọ̀ sí táàmù. Bẹ́ẹ̀ ní rí àwọn tó nílé ẹ̀kọ́ aládàáni tán mọ̀ sáré kiri lórí pé wọ́n ń wá olùkọ́. Kí lẹ rò kó fà á? Nǹkan tó fà á pọ̀. Kò sí iyì fún olùkọ́ tó bó ti tó àti bó ti yẹ. Kò sí àpọ́nlé fún wọn tó. Kò sápọ́nlé fún olùkọ́. Òbí bẹ́ẹ̀ ń kọ́ ọmọ rẹ̀, ẹ gbọ́dọ̀ sọ pé ọmọ ṣe ní tí ò dáa níbi tá a lò kàn nísìn, wọ́n wọṣọ ìjà wá. Pé òyìnbó àwọn olùkọ́ òdodo ọ̀fẹ́ àti bọ́ ọmọ wíbí ti gbà náà mọ́. Wọ́n lè bọ́ ọmọ wíbí ìtàtijọ́ mọ́. Ìgbà táwa kéré, olùkọ́ ni wọ́n tiẹ̀ fi dẹ́rù bà wá ká bá ṣe ní tí ò dáa nínú ilé. Màá sọ fún tíṣà ẹ, àbí wọ́n rán ẹ níṣẹ́ ò tètè dìde, màá sọ fún tíṣà ẹ, eré lẹ́sàá débi iṣẹ́ yẹn. Ṣùgbọ́n lóde òní kò sí ní tó jọ bẹ́ẹ̀ mọ́. Olùkọ́ ò lè dédé bọ́mọ wí ju bó ṣe yẹ lọ. À ń gbọ́ oríṣiríṣi ìròyìn, àwọn tí wọ́n kó àwọn boys lọ pé ó yá ẹ lọ discipline teacher yẹn. Torí kó bọ́mọ wí. Kì í ṣe kó olùkọ́ bọ́mọ wí lọ́nà àìtọ́ kọ́ là ń sọ, ṣùgbọ́n bọ́mọ bá ṣe ní tí ò dáa, ó yẹ ká jẹ́ kó mọ̀ pé n tó ń ṣe ò dáa. Èkejì, látọ̀dọ̀ àwọn ọmọ gan fúnra wọn, kò sí ọ̀wọ̀ fún olùkọ́ mọ́. Ṣé ọmọ tí bàbá rẹ̀ ń lo jíìpù ọmọjì, àbí tó ń gbé mọ́tò wá dá fún mọ́tò wá tó ní dáìbà àti ẹ̀ lọ́tọ̀, tó ṣe pé dáìbà ló já lẹ́nu, tọ́gà tó dé ìjẹ́pọ̀ gà á rìn wá inú iṣẹ́ ni, tọ́gà sì ń dáta sí dúró nínú oòrùn.
ìjọba tí ò ṣe olùkọ́ bó ṣe tó àti bó ti yẹ kò jẹ́ kó olùkọ́ ní ọ̀wọ̀. kí ni àwọn tí ẹ rò pé yẹ kí ìjọba ṣe fún olùkọ́ kí olùkọ́ fi lè ní ọ̀wọ̀ bó ṣe yẹ? ẹ ṣeun, ó yẹ kí àwọn olùkọ́ ó ní salary structure. Ó yẹ kí wọ́n ní bẹ́ẹ̀ ni we are training nations anywhere in the world. àti dókítà àti lọ́yà àti kò sẹ́ni tí ò ní gbà bí olùkọ́ kọjá. kò sí, teachers are training nations. àwọn tó lùkọ́ wa ń kọ́ ni wọ́n ṣe dáadáa, wọn sí olùkọ́ tó ń kọ́ wọn dáadáa. bẹ́ẹ̀ ni nígbà tẹ́ bá rí NUT àkọmọ̀nà NUT ni no teacher no nation. ìyẹn ni pé àti ò bá ti sí olùkọ́ kò sí orílẹ̀-èdè. mo ka kinní kan lórí ẹ̀rọ ayélujára, wọ́n ní tẹ́ bá fẹ́ pa orílẹ̀-èdè ẹ sáà pa ètò ẹ̀kọ́ wọn. tẹ́ bá ti pa ètò ẹ̀kọ́ wọn, àwọn èèyàn ó máa kú lọ́wọ́ dókítà, àwọn èèyàn ó máa kú lójú pópó nígbà tí ò bá sí ojú ọ̀nà tó dára, àwọn èèyàn ó máa kú lọ́wọ́ àwọn ẹnjìníà nígbà tó bá ń kọ́lé tí ò ṣeé gbé tílé bá ń dàwó lójoojúmọ́. So the education sector has been neglected for years, and that is killing by the government, and that is killing the system. Owó tí wọ́n rún lórí bọ́ọ̀lù wọn lè ná fólùkọ́. Àwọn ọmọ tó ń jójó ìhòhò tí wọ́n ń náwó lé lórí ká lọ fowó gidi wọ́n á fi kó wọ́n á kó fún wọn pé wọ́n á ṣèwúrí fún wọn. wọ́n á fi ṣèwúrí fún wọn, wọ́n lè san fólùkọ́. Tí olùkọ́ bá máa ní iyì ní orílẹ̀-èdè wa yìí, ìjọba ní ìgbésẹ̀ láti gbé. Wọ́n à ní jẹ́ kíṣẹ́ olùkọ́ ṣe irúwá ògiri wá. A dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kwara, ètò ìgbanisíṣẹ́ tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn tó kún ojú òṣùwọ̀n lọ́lọ́run fún wọn lórí ọ̀fẹ́. gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Kwara lórí ìgbanisíṣẹ́ tí wọ́n ṣe yìí, mo gbóríyìn fún wọn torí wípé wọn ṣe ní ọmọ tiẹ̀ ní ọmọ tèmi àmì ìgbà ọmọ tẹni ìlànà ọba mọ̀ ní oṣù bóyá ọ̀sẹ̀ bóyá ọ̀sẹ̀. ẹ ṣeun, wọn fi ṣe ta ló mọ̀, wọ́n ṣe ní ṣe pé ẹ wá ṣèdánwò, ẹni tó wẹ̀ tó yán kànkàn nínú ìdánwò ó tún lọ ṣe kọ́mọ rí ọ, èyí tí wọ́n fi wá gbà wọ́n. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé bẹ́ẹ̀ yẹn, á rí i pé àwọn tó kún ojú òṣùwọ̀n ni wọ́n mọ̀ gbà. káṣí wàá máa san owó tó yí. wọ́n bá wá ń san owó gidi fún wọn, tán ń ṣe kóríyá fún wọn, á rí i pé àti ṣe dáadáa fún olùkọ́ gan kò ní ní lára. Ṣé irú èmi nísìn tí mi sọ pé mi ṣiṣẹ́ mi bí iṣẹ́ o, àwọn tó bá mi ṣiṣẹ́ pọ̀ mọ́ mi, ṣùgbọ́n màá ronú bí màá ṣe ra fúláwà tí màá pò lọ, tí màá fi ṣe snacks lọ skul lọ́la, màá ronú àkókò tí màá fi pò ó. orí pé wọ́n sì tó rẹ̀ lẹ́fún wọn náà ní. ó ní mo fi tún doníròyìn ọ̀rọ̀ owó tí ò ka, ó jẹ́ káwọn èèyàn máa wá ọ̀nà àbùjá tó burú jù táwọn olùkọ́ wa ń wá lónìí, òní mọ̀gòmọ́gó nínú ìdánwò tó sì tún ń pa ètò ẹ̀kọ́ sí. tó tí àwọn èèyàn bá ti káwọn èèyàn jọ wọ́n lọ gba sẹ́ńtà àdánwò kan kí n mọ́ dárúkọ, inú pálọ̀ báyìí náà ni wọ́n ti mọ́ ọkọ́, bí náà bá lọ wọ́n tan láńtà tiwọn, kan tan láǹpù tiwọn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ń pa ètò ẹ̀kọ́, ó sì yẹ kí ìjọba kó wá nǹkan ṣe sí. ṣùgbọ́n mà kẹ́tọ́ tẹ̀síwájú ẹnu pé mo dé ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu, ṣé kìí ṣe wípé wọ́n ti ṣàkíyèsí pé iṣẹ́ olùkọ́ kìí ṣe iṣẹ́ tó ní wàhálà àwọn náà fi fún wọn lówó péréte, bí àwọn iṣẹ́ tó kù bóyá àwọn tá a ṣiṣẹ́ bí àwọn ṣe wàhálà gan ni. Ẹni sọ pé owó òtẹ́rù lọ̀rọ̀ iṣẹ́ olùkọ́. Ìgbà tí ó fi tanná ló mú. Iṣẹ́ olùkọ́ iṣẹ́ ńlá ni, iṣẹ́ ọpọlọ. Èmi sì máa ń sọ wípé teaching is not only a profession but a calling. Ìpè òun iṣẹ́ olùkọ́ jẹ́. Tá a bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ olùkọ́, ẹni tó fẹ́ kọ́ Yorùbá bọ́ sí kíláàsì á kọ́ á jáde, ẹni tó fẹ́ kọ́ Gẹ̀ẹ́sì á kọ́ á jáde. Ẹni wò pé bó ló ṣe múra báyìí, aṣọ tó wọ̀ yìí kò yẹ kó rí báyìí, kò yẹ kí bàtà ẹ rí báyìí. Ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan yẹn, ọmọlúwàbí kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀, a ní ṣe gbogbo yẹn. Ṣùgbọ́n a rí pé gbogbo eléyìí ni olùkọ́ ń ṣe, all aspects of life ni olùkọ́ máa ń tọ́. kì í ṣe ká kọ́ ọmọ níwèé nìkan. kì í ṣe ká kọ́ ọmọ níwèé nìkan. ó lè ní ṣe wò gẹ́gẹ́ bí ìpè láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹni tá a bá pè sínú iṣẹ́, ó sì yẹ kó ṣe kó tẹ́ ẹni tó pè lọ́rùn. Iṣẹ́ olùkọ́ ó kọjá iṣẹ́ olùkọ́ nìkan. Ojú kò tó nǹkan táwọn èèyàn fi ń wò ó. Àwọn òbí gan ojú kò tó nǹkan tán fi ń wo iṣẹ́ olùkọ́. Òun ló fa bí wọ́n ṣe ń fojú àbùkù wo olùkọ́. Iṣẹ́ olùkọ́ jẹ́ iṣẹ́ tó kẹnú, ó jẹ́ iṣẹ́ tó gbòòrò. Pàápàá jùlọ ẹni tó bá fi tọkàntọkàn ṣe, ẹni tó bá rí bíi pé òun ṣiṣẹ́ fún Ọlọ́run, ó yẹ kó mú iṣẹ́ olùkọ́ ní bàbàrà. Kí ìjọba wa, àwọn òbí, àwọn ọmọ tá à ń kọ́, àwùjọ
kí wọ́n fi ọ̀wọ̀ fún olùkọ́, ìyẹn náà ni ó jẹ́ kó rí olùkọ́ ó yá láti fi gbogbo ipá àtagbára rẹ̀ ṣe iṣẹ́. Ẹ ṣé àdúpẹ́. A ti gbọ́ àlàyé àwọn mọ̀mọ́ wa Aya Abéjídé wípé wọ́n bá wà sí ìjọba wípé iṣẹ́ olùkọ́ ó kọjá ká lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nìkan. Ìpè ní àwọn àgbáyé sọ wípé kú iṣẹ́ ní mo rí iṣẹ́ yá. Iṣẹ́ olùkọ́ àwọn èèyàn fojú yẹpẹrẹ wò ó nítorí ọwọ́ tíjọba fúnra ara wọn tí wọ́n fi mú un, nítorí ojú tíjọba fúnra ara wọn fi wò ó. Kíjọba afẹ́ kíjọba kó yí agbẹ́dẹ yìí wò, kí wọ́n ṣe kóríyá fún olùkọ́, nítorí pé láì bá sí olùkọ́ orílẹ̀-èdè kò níbì kankan tí ó ń lọ. Ẹ sanwó fólùkọ́ bá ẹ ti ń sanwó fáwọn olóṣèlú, ẹ sanwó fólùkọ́ bí ẹ ti ń sanwó fún àwọn dókítà, ẹ sanwó fólùkọ́ bí ẹ ti ń sanwó fún àwọn lọ́ọ̀yà, nítorí pé tí ò bá sí olùkọ́ kò lè sí àwọn tí à ń pè ní irúfẹ́ gbogbo iṣẹ́ wọ̀nyí. Àmọ́ wa ẹ ṣé àdúpẹ́, a ó mọ̀ rí yín bá láti Èdùmàrè. Mo mọ̀ fáwọn ẹgbẹ́ kan wà tí wọ́n mójútó agbọ́dọ̀ ẹ̀kọ́ èdè Yorùbá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà bí àwọn tí a pè ní akọ́mọlédè. Tí a bá sì wọ̀ pọ̀ àwọn ilé ẹ̀kọ́ wa, ọ̀pọ̀ wọn ni ò ní olùkọ́ tó pàápàá olùkọ́ èdè Yorùbá. Ìmọ̀ràn wo ni ẹ lè gbà wá, àbí kí ni ohun tí ẹ ṣàkíyèsí pé wọ́n ṣe láti yanjú ìṣòro wọ̀nyí? Òṣùbà ńlá ni mo gbé fún ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Iṣẹ́ ribiribi òní ẹgbẹ́ yẹn ń ṣe. Ẹ jẹ́ kí n sọ báyìí pé tí ò bá sí akitiyan àwọn ẹgbẹ́ yìí, àwọn ẹgbẹ́ tó ń bójútó èdè Yorùbá, àní mìíràn Yorùbá Studies Association of Nigeria, ẹgbẹ́ onímọ̀ ìjìnlẹ̀ Yorùbá, àwọn yẹn náà wà. Ìmí ìtún wà mìíràn tí orúkọ rẹ̀ akọ́mọlédè èdè Yorùbá àti àṣà Yorùbá àti ti ìjọba àpapọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀, bí ò bá sí tiwọn àti ẹ̀ ní gbọ́ èdè Yorùbá mọ́. Bí ò bá sí akitiyan tí àwọn èèyàn wọ̀nyí ń ṣe, tí àwọn ẹgbẹ́ wọ̀nyí ń ṣe, wọ́n ó ti tẹ èdè Yorùbá rì tipẹ́tipẹ́. Báwo èèyàn ṣe ń náwó tán fi ń kọ́ ẹ̀kọ́ nípa èdè Yorùbá, wọn gbà wọ́n síṣẹ́. Ṣé ẹ rí àwọn tẹ́ ń sọ wípé àwọn ilé ẹ̀kọ́ ò ní olùkọ́ yìí? Kì í ṣe pé kò sí olùkọ́ nígboro o. Olùkọ́ èdè Yorùbá pọ̀ nígboro. Wọ́n lóde tí wọ́n ò sí nílé ẹ̀kọ́ káàkiri. Àwọn ìjọba ò gbà wọ́n síṣẹ́. Àwọn ilé ẹ̀kọ́, bẹ́ẹ̀ ni àwọn ilé ẹ̀kọ́ aládàáni ló ń gbà wọ́n. Owó táṣọ́rẹ́ náà sì ń fún wọn, torí pé owó tán bá gbà lọ́wọ́ àwọn ọmọ, òun náà ni wọ́n fi ṣe ìtọ́jú skul. Ìwọ̀nba tó bá kù lẹ̀ náà ni wọ́n lè san fún àwọn tó jẹ́ olùkọ́. Mo kí ìjọba pé wọ́n kú iṣẹ́, ṣùgbọ́n eré àbí tó kù sí náà ni pé kán bá wa gba àwọn olùkọ́ èdè Yorùbá sí iṣẹ́. Bọ́n ti ń tẹpẹlẹ mọ́ gbígba àwọn olùkọ́ sáyẹ́ǹsì sí iṣẹ́, náà ló yẹ ká tẹpẹlẹ mọ́ gbígba àwọn olùkọ́ Yorùbá sí iṣẹ́. Bọ́n bá gba àwọn olùkọ́ èdè Yorùbá sí iṣẹ́, gbogbo ẹnu ni mo fi sọ wípé ìwà ọmọlúàbí ó jinlẹ̀ sí láwùjọ wa ju bó ṣe wà yìí lọ. Àwọn ọmọ ò ní ìmọ̀ ìjìnlẹ̀, bẹ́ẹ̀ ni àwọn ọmọ ò ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa kí ni bó ni Yorùbá ṣe ń ṣe ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, kí ètò ẹ̀kọ́ ìwé tó dé, kí mọ̀ọ́kọ mọ̀ọ́kà tó dé, bó ni àwọn Yorùbá ṣe ń ṣe, bó náà ṣe ń kọ́ àwọn ọmọ wọn tán ráyé gbé, bó náà ṣe ń gbé ìgbé ayé ìgbádùn, ìgbé ayé ìtura níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó di wípé òyìnbó gòkè odò wá sọ́dọ̀ wa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni wọ́n lè mọ̀, tí wọ́n sì lè mọ̀ wípé ọjọ́ ọ̀la ó dára bí wọ́n bá lè tẹpá mọ́ṣẹ́, àwọn owó túláàsì yóò dínkù. Àdúpẹ́, ẹ̀yin ìjọba wa ẹ tún ti gbọ́, a rí i pé kì í ṣe àwọn màmá wa ní ẹni àkọ́kọ́ tí ó pàrọwà síjọba lórí olùkọ́ èdè Yorùbá. Tá a bá wò ó ní fídíò bíi mélòó kan tí a ti sẹ́yìn, ọ̀gá kan tilẹ̀ sọ wípé níbi tí ilẹ̀ òníkù sí tí yóò sú, pé tíjọba wa fẹ́ gba olùkọ́ èdè Yorùbá ẹgbẹ̀rún kan pé ó wà dáadáa. Ó tún ní àwọn màmá wa náà tún sọ sí ẹ tí ó bá parọ́ nílẹ̀ lẹ́rú wà lọ́rùn. Ẹ dákun bá bójútó agbọ̀dàn yìí bí a ṣe mú olùkọ́ ètò sáyẹ́ǹsì, ìmọ̀ ẹ̀rọ àti àwọn mìíràn ní ọ̀kúnkúndùn wípé kí a mú ti èdè Yorùbá náà ní ọ̀kúnkúndùn, nítorí pé tí a bá kẹ́kọ̀ọ́ èdè Yorùbá bí tó àti bó ti yẹ, àwọn ọmọ wa wọ́n ní ẹ̀kọ́ ìwà ọmọlúàbí. Bá a gba àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn láti tí a bá wò lóde ohun tó wọ́pọ̀ ní pé ẹni tó bá ti parí ká ní ìyẹn parí NC nìkan, òun náà ti di alákọ̀wé nù,
kò tiẹ̀ ní fẹ́ sọ ẹ̀yin lẹ́lọ pé ọ̀nà bíi mẹ́ta lẹ́yìn làkalẹ̀ pé ẹ̀yin fi ń gbìyànjú, ṣùgbọ́n tí àwọn bá lè parí NC nìkan wọ́n ti di alákọ̀wé, wọn à lè ṣe iṣẹ́ míì mọ́ iṣẹ́ tó bá yàtọ̀ sí iṣẹ́ alákọ̀wé. Bá gbà wọ́n nímọ̀ràn pé ọ̀nà kan ò wọ́jà, ṣùgbọ́n kí wọ́n sí pẹ̀lú ìwà ọmọlúàbí tí ẹ sọ lẹ́ẹ̀kan. Mo dúpẹ́ púpọ̀ lẹ́ẹ̀kan sí i. Kí n bẹ̀rẹ̀ níbi wípé bí mo ti ń ṣiṣẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ girama pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọ̀gá mi bíi ọ̀gá Yẹmí Alé, àwọn ọ̀gá mi bíi ọ̀gá mi ẹ̀gbọ́n mi Bísí Oyèwọlé, pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, bàbá Ọdẹ́tókun, Ọlọ́run bá wa fọ̀run kẹ́ àwọn náà. Mo tún ń ṣiṣẹ́ ní College of Education Ìlọrin. Mo ń ṣiṣẹ́, mo ń kọ́ àwọn NCE ní part time, mo ń ṣe títí dìsìn, mo sì ń kọ́ àwọn degree ní Sandwich Adó Èkìtì. Ìyẹn ni wípé èèyàn ò gbọ́dọ̀ sùn gẹ́lẹ́tẹ́ pé ó ti dà bí mo ti wà yìí náà. Kì í ṣe kéèyàn má ní ìtẹ́lọ́rùn o, kì í ṣe kéèyàn má ní ìtẹ́lọ́rùn. Bíbélì sọ pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni, ṣùgbọ́n kì í ṣe pé kéèyàn máa ṣe ọ̀lẹ. Àwọn ọ̀gá mi tí mo bá ṣiṣẹ́ pọ̀, ṣùgbọ́n àwọn kan wà tí mi ò lè gbàgbé. Bàbá Akíntọ́lá tí mo dárúkọ wọn lẹ́ẹ̀kan yẹn, wọ́n á sọ wípé a lazy Nigerian is a dangerous Nigerian. A lazy Nigerian is a dangerous Nigerian. A rí wípé téèyàn ò bá yọ̀lẹ, tó bá ń gbìyànjú níwọ̀nba bí tó lè gbìyànjú mọ́, yóò kúkú ṣèyí tí ó ṣe. Ọ̀gá Sunday Ọmọ́tọ́ṣọ̀, àwọn náà, ìyá Ajíbádé, gbogbo wọn la jọ ń ṣiṣẹ́ papọ̀, tọ́lọ́run sì ń ràn wọ́n lọ́wọ́ láti ní College of Education, ní College of Education Ìlọrin. Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́ láti ṣiṣẹ́, láti ran àwa kọ̀ọ̀kan lọ́wọ́ bí ipá wọn àti agbára wọn ti mọ. Àlọ́ àti àlọ́ tí mò ń pa náà ni wípé àwọn ọ̀dọ́ ò gbọ́dọ̀ fààyè gba ọ̀lẹ. Ìwà ọ̀lẹ kò sí tí ètí yàn ṣe. Béèyàn bá gbégbá ṣìnà, ọ̀pọ̀ ìgbà ọ̀lẹ náà ló sún débẹ̀. Ní ìlólùrànlọ́wọ́ ni, kò sẹ́ni tí ó ràn mí lọ́wọ́ ni, ṣe bá wọ́ méjèèjì lọ́lọ́run fún ọ yìí. O ṣe kọ́ṣẹ́ irun dídì, tó bá fọwọ́ múrun tó dì lónìí tó dì lọ́la, kó dán tó nì, ọ̀túnla yóò máa dán ju tàná lọ. Bẹ́ẹ̀ wàá máa mọ̀ ọ́ ṣe. Ọwọ́ yìí Ọlọ́run ti dá fún wa, ó ti fún wa ní ojú, ó ti fún wa ní ọpọlọ. A gbọ́dọ̀ lè lò ó láti ṣiṣẹ́ dípò tá a fi kí ọwọ́ bọ àwọn ìwà tí ò tọ́, dípò tá a fi kí ọwọ́ bọ àwọn ìwà tí ò yẹ. Ìgbà tí mo bẹ̀rẹ̀, mo ní first degree bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ó yá mo lọ ṣe PGD, ó yá mo tẹ̀síwájú mo ṣe masters, ó yá mo tún lọ ṣe PhD pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnu iṣẹ́ náà láti kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Tá a bá tún ti kọ̀wé pé ẹjọ́ a fẹ́ lọ kàwé sí i, mo tún dúpẹ́ lọ́wọ́ ìjọba fún yẹn, wọ́n fún wa láyè láti develop ara wa. Ẹ bá ti kọ̀wé pé mo fẹ́ lọ kàwé sí i, wọ́n á tún fàyè gbà wá, á tún lọ kà á, á tún nímọ̀ kún mọ̀. Nípa bẹ́ẹ̀ wọ́n ń pe àwa náà ní ọ̀mọ̀wé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Iṣẹ́ àṣekára ó ṣe pàtàkì. Bóbìnrin bá yọ̀lẹ, tẹ́ bá ti wọnú ilé ẹ̀ ti mọ̀. Ibi ẹ̀ ti gbẹ́ bá ti ń wọlé tẹ̀ nǹkan pátá ọmọ lẹ́nu ọ̀nà, ẹ̀ ti mọ̀ pọ̀lẹ́ lobìnrin tó wà nínú ilé. Bẹ́ẹ̀ ni, nígbà tí ò ti yẹ kẹ́ ẹ bá gé ewédú ẹ̀ bá ń bẹ̀, ẹ rí wípé nǹkan ò ní létò tó yẹ kó ní, kò ní lọ bó ṣe yẹ kó lọ. Ìwà ọ̀lẹ ló mú kéèyàn mọ owó túláàsì kiri. Wọ́n á tàn wọ́n sí pé nǹkan kékeré lẹ́ẹ̀ fi bẹ̀rẹ̀, gbàtán bá bẹ̀rẹ̀ tán á wá bẹ̀rẹ̀ sí fẹjú mọ́ wọn lọ́wọ́. Mo fàsìkò yìí rọ gbogbo ọ̀dọ́, mo wáṣẹ́ mi ò ríṣẹ́, kì í ṣe àwáwí láti tọwọ́ bọ ohun tí ò yẹ. Mo ti wáṣẹ́ títí tí kò síṣẹ́ nígboro, kì í ṣe àwáwí láti lè kọwọ́ bọ ohun tí ò tọ́, láti kọwọ́ bọ ohun tí ò yẹ. Ohun tó tọ́ tó yẹ náà ni wípé gẹ́gẹ́ bí ọmọlúàbí, ká wá iṣẹ́, ká fọwọ́ mu, ká máa ṣe, ká sì máa wá ti ìjọba. Ẹ má ṣì mí gbọ́, mi ò lòdì sí kéèyàn ó ṣiṣẹ́ ìjọba, ó dára lọ́pọ̀lọpọ̀ kéèyàn ó ṣiṣẹ́ ìjọba, ṣùgbọ́n bí tìjọba ò bá tí ì yọ, a gbọ́dọ̀ lọ kọwọ́ bọ ohun tí ò yẹ á kọwọ́ bọ̀, a gbọ́dọ̀ lọ mọ́ dáwọ́lé ohun tí ò yẹ á dáwọ́lé. A gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí ẹni tó ṣe tán láti ran orílẹ̀-èdè rẹ̀ lọ́wọ́. What can you do to help the nation? Nàìjíríà wò, Nàìjíríà wò. Ìhà tá a kọ sọ́rọ̀ Nàìjíríà náà lójó di bó ṣe dà yìí. Ẹni tó ń ṣiṣẹ́ olùkọ́, orílẹ̀-èdè ló ràn lọ́wọ́, torí ẹni tó ń kọ́ yẹn yóò padà wúlò fún orílẹ̀-èdè lọ́jọ́ ọ̀la. Ṣùgbọ́n nígbà tá a wá tí ì rí ti ìjọba, ẹ jẹ́ ká fọwọ́ wa ṣe ohun tá a bá lè ṣe tó bá ìfẹ́ Ọlọ́run mu, tó bá ìwà ọmọlúàbí mu. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Àmín. Ọlọ́run Elédùmarè yóò máa ràn wá lọ́wọ́. Àmín.
ẹ ṣé àdúpẹ́ mọ̀mọ́ wa. A rí i pé nǹkan kì í síbẹ̀ ọ̀gá mi kan yóò ní kí ọ̀mọ̀wé tó dọ̀jọ̀gbọ́n kì í ṣe iṣẹ́ kékeré. Òun ni a tó ti gbọ́ òun. Èmi ò lórí ìrànlọ́wọ́ ni ìnẹ́ tí ó sponsor mi ni ìrùlẹ́ni tí ó ṣe kinní kan ni kò yẹ kó jẹ́ àwáwí fún wa. Mọ̀mọ́ bẹ̀rẹ̀ ní lónìí wọ́n lè sọ níbi gbogbo wípé àwọn ti di ọ̀mọ̀wé Dr. Mrs. Olúmáyọ̀wá Abéjídé. Àwọn náà ni à ń bá ní ìtàkùrọ̀sọ láti àtàárọ̀. Kí ni yóò jẹ́ àwáwí tìrẹ náà? Kí ni ó ń jẹ́ àwáwí tìrẹ? Mọ́ káwọ́ gbéra. Iṣẹ́ olùkọ́ kì í ṣe iṣẹ́ kì í ṣe iṣẹ́ lásán. Ìjọba ẹ bá wa wá nǹkan ṣe sí i. Ẹ ṣé àdúpẹ́ mọ̀mọ́. Lágbára Ọlọ́run à ń rí yín inú wa ń dùn. Ìdùmarè kò ní bà yín nínú jẹ́. À ń gbádùn yín Ìdùmarè yóò jẹ́ kẹ́ ẹ gbádùn ara yín. Mo gbàdúrà wípé àìsàn tí fanilé kò jìjì lọ́wọ́ kò ní ráyè nínú ilé yín. Ọlọ́run aláàánú yóò tẹ̀ yín síwájú. Ẹ ó jèrè ara yín dáadáa. Ẹ ò sì ní sọ̀rọ̀ lójú ọ̀nà Ọlọ́run. Adúpẹ́ gan pé ẹ gbà wá ní àlejò. Ohun gbogbo tí wọ́n sọ ẹ̀rí mọ́ jẹ́rìísó ọ̀pọ̀lọpọ̀ wa náà ni a lè jẹ́rìí sí i dáadáa. Ẹ ṣé àdúpẹ́. Ní ìparí ẹ bá wa dágbére fún àwọn èèyàn. tọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá láti ìṣẹ́jú bíi mélòó kan sẹ́yìn, a kí yín kú ìfarabalẹ̀. Mo ń fi àkókò yìí rọ̀ wá, ẹ jẹ́ ká gbé èdè Yorùbá lárugẹ, ẹ jẹ́ ká máa sọ nínú ilé sí àwọn ọmọ wa. Ó yẹ káwọn ọmọ wa ó gbédè àbínibí wa. Ó yẹ ká lè fọwọ́ sọ̀yà pé ọmọ tèmi bí ẹnìkan ó gbọ́ èdè mi. Akitiyan kan òun náà ni Ọlámídé ń ṣe yìí o. Àìṣọ̀lẹ òun náà ló bá débi èyí tó ń ṣe yìí. Ẹ jẹ́ ká máa wo Ọlámídé Ọláàbàtà YouTube channel kó lè máa tẹ̀síwájú, kó lè máa gbòòrò sí i. Bẹ́ẹ̀ tí ń wò ó tẹ́ ń ràn lọ́wọ́, Ọlọ́run ó máa ràn ẹ̀yin náà lọ́wọ́. Mo kí yín pé ẹ kú kalẹ̀. Ìpàdé wa ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀. Ẹ ṣé àdúpẹ́. Tí a bá gbálé tí a gbáta wọn ní àkànní àdarí rẹ̀ sí. Ọ̀gá mi kan ní tá a bá bọ́jú tá a bá bọ́nu àgbọ̀n là á parí ẹ̀ sí. Ó ní ìgbà tó bá mú un lágbọ̀n kọ́ ó ní ẹ parí rẹ̀ sẹ́gbẹ̀ẹ́. Àdúpẹ́ gan. Ẹgbẹ́ ìrìnsè máa ń sọ wípé ikú ò nípa èmi náà. Àgbàrá kì í fokòtò, ìdáyé wa ò ní fò wá. Yẹn tí ìgbà míì táàtò fi pàdé, Akẹrẹ Ọlámídé ní jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Ire o.